Ikunle abiyamo. Àwọn kan ni wọ́n ní owó tí wọ́n jẹ ìyà. Wọ́n dẹ̀ jẹ ìyà yìí tán. Wọ́n dẹ̀ ra ilẹ̀. Wọ́n dẹ̀ lọ sí local government láti lọ gba approval. Wọ́n ṣe sí ọ̀fọ̀ wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n parí sí ọ̀fọ̀, wọ́n ṣe local government approval. Wọ́n ṣe yẹn o. Ẹlòmíì wọn ó tún gbowó ọmọ onílẹ̀ o. Ó sanwó ọmọ onílẹ̀. Ọmọ onílẹ̀ gbowó lọ́wọ́ wọn. Wọ́n fi wọ́n jẹun. Téèyàn wá kọ́ ilé. Tó kọ́ ilé tí ilé yẹn dẹ̀ ga tó báyìí. Sí ọ̀fọ̀ local government affairs. Àwọn onísọ̀fẹ̀ wọ́n máa rí wọn máa sọ pé wọ́n mọ̀ wá wọn lẹ́bẹ̀ yẹn kì í máa ṣe pé títí ìjẹ̀bẹ̀ wọ́n máa rí. Sáwọn tó wá wọn lẹ̀ tó jẹ́ láti local government àwọn sọ̀fẹ̀ tán wá wọn bẹ̀ wọ́n mọ̀ pé lẹ́ẹ̀jẹ̀bẹ̀ yẹn. Ó tún wá gbé lọ sí local government. Sáwọn tí wọ́n gbé lọ bá dé local government wọ́n mọ̀ pé títí ìjẹ̀bẹ̀ yẹn àbí iná gbabẹ̀ kọjá. Tó wá jẹ́ pé gbà tí wọ́n kọ́ àwọn ilé ńláńlá ìtàn tí mo dẹ̀ mọ̀ bí Nàìjíríà ṣe nípọn kéèyàn kan dẹ̀ bọ́ bẹ́ẹ̀ kó dẹ̀ gbo sórílẹ̀-èdè ní ṣá. Màmá tí wọ́n wólé yín ìjọ́ wo lẹ fẹ́ kúrò nínú oko ẹrú? Màmá tí wọ́n wólé rẹ̀ ẹ̀yin tí wọ́n wólé yín ǹjẹ́ ẹ̀yin gan ti ṣe tán láti bọ́ kúrò nínú wàhálà àti ìdààmú? Ǹjẹ́ ẹ̀yin gan ti ṣe tán láti bọ́ kúrò nínú oko ẹrú? Ǹjẹ́ ẹ ti ṣe tán láti jára yín gbà kó lọ́wọ́ ìjọba amúnisìn tó ń ṣèkà fún yín? Ẹ wá dúdú ilé tẹ̀kọ́. Ẹ bó ṣe ga. Irú yín tán bá wá ń sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹlòmíì á máa búyàn pé gọ́ọ̀mẹ̀ntì wo sẹ́yìn náà sì rí báyìí. Ṣé kàkọ́ náà ṣe fáwọn èèyàn yìí? Ẹnilẹ́ni bóyá Ọlọ́run mọ irú iṣẹ́ tó ṣe. Bóyá àwọn lẹ́mìí gan tó wà mẹ́ẹ̀ bóyá àwọn ọmọ ọlọ́mọ tán wà ń lu òyìnbó tí wọ́n ń jìyà náà ń fowó ránṣẹ́ sílé kán mọ̀ báwọn kọ́lé. Ẹ̀dẹ̀ wo Sanwó-Olú Sanwó-Okú sáwọn tó ṣe sọ̀fíì wọn mọ̀ pé títí ìjẹ̀bẹ̀ yẹn ẹ̀yin ti local government tẹ́ ẹ fún wọn lápùrúfà pé kán máa kọ́lé lọ ṣé ẹ mọ̀ pé títí ìjẹ̀bẹ̀ ń tí n bá tún dé ní ẹ rí pé mo ti sinmi lérí ọ̀rọ̀ yín ẹnì tẹ́ni tún dé ìkàlẹ̀ ń wù níwá ìwà ọ̀dájú olórí burúkú rè ṣé bá wí fún yín a ní ẹ mọ́ dìbò fún wọn ẹ dìbò fún wọn ṣé ẹ sọ fún yín pé wọ́n padà wo gbogbo lé. My sister, good morning. Oh, good morning. See, they have demolished my house. I was in the hospital. They just called me that they have started demolishing our house. They are demolishing the whole street. Oh, they just come and started demolishing. See, they are demolishing everywhere. They are demolishing. Oh, Jesus. Jesus, I could not bring out my property. I could not bring out my documents. They are demolishing everywhere. See. They are demolishing everywhere. Oh, the whole building, the whole house, they are demolishing. Oh, Rossville at Ajawo Estate. Rossville at Ajawo Estate. Oh, they are demolishing everywhere. Rossville Street at Ajawo Estate. See them. Oh, they came with 2 caterpillars. See them. Demolishing everywhere. I could not bring out anything from my house. Oh. I could not bring anything out. Oh. See. They came with encourage. They came with encourage. Demolishing everywhere. Demolishing.